Kò sí ìrújú níbi wípé gbogbo wa la ní ẹ̀tọ́ láti gbé ayé àti láti wà láàyè gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n òfin ti la àwọn ọ̀nà kan kalẹ̀ tó ṣe pé bí aburú bá ṣẹlẹ̀ sí wa láti ọ̀dọ̀ ẹlòmíì, kódà bí aburú náà burú tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó gba ẹ̀mí onítọ̀hún, òfin ò ní nǹkan kan tí ó fi ẹni náà ṣe. Ara àwọn nǹkan tí òfin ti là kalẹ̀ ní abẹ́ nǹkan tí à ń sọ yìí, ó ní ìgbà tí rògbòdìyàn bá ń ṣẹlẹ̀ ní àdúgbò wa àbí nínú ìlú. Orí ìkànnì akẹ́kọ̀ọ́ òfin lẹwà láti Abdullahi Legal Academy ló ti ń dé sí etí ìgbọ́ àti ojú ìwòran yín. Abdullahi Adebayo ọmọ Abdulrauf òun ni orúkọ mi ń jẹ́. Rògbòdìyàn àbí rúkèrúdò eléyìí tí èmi lè pè ní Riot gẹ́gẹ́ bí ìwé òfin ṣe là á kalẹ̀. Ó jẹ́ nǹkan tó ṣe wípé bí ó bá ṣẹlẹ̀ ní àdúgbò àbí ní inú ìlú, a máa ṣàkóbá fún ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti dúkìá wọn ní ibi tí irú rúkèrúdò bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n òfin ti la àlàkalẹ̀ kan fún irú àkókò yìí. Àlàkalẹ̀ náà sì ni wípé bí rúkèrúdò, hílàhílo àti rògbòdìyàn eléyìí tí a lè pè ní Riot ní èdè òyìnbó tí ó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní agbègbè kan àbí ní àdúgbò kan, gbogbo wa tí a wà níbẹ̀ la ní ẹ̀tọ́ láti jẹ́ kí rúkèrúdò náà kí ó lọ sódò lọ mumi àbí láti dí àwọn tí wọ́n ń ṣe rúkèrúdò náà lọ́wọ́. Ní ìgbà tí àwọn èèyàn bá wá ń fa Riot lọ́wọ́, kí ẹnìkan wá ṣe nǹkan kan fún èèyàn kan lára àwọn tó ń fa Riot náà tí ó wá ṣàkóbá fún ẹ̀mí rẹ̀ àbí ó fa sábàbí tí irú ẹni bẹ́ẹ̀ fi jáde láyé, òfin lóhùn ò ní nǹkan kan tóhun ó ṣe fún irú onítọ̀hún. Kódà n tí òfin ó sọ ni wípé ọ káre, ọmọ ọ̀dọ̀ rere ni ọ́. Kí ló fa eléyìí ni wípé òfin náà ló là á kalẹ̀ fún wa. Tí a bá wo inú ìwé òfin Constitution, tí a bá wo section 33 subsection 2c rẹ̀, ó sọ síbẹ̀ wípé ẹnikẹ́ni kò lè wá padà sọ wípé èèyàn kan ti dí òun lọ́wọ́ láti jẹ̀gbádùn ẹ̀tọ́ tí òun ní láti gbé ayé àti láti wà láàyè, eléyìí tí a mọ̀ sí right to life. Tí ó bá ṣe wípé níbi tí wọ́n ti ń ṣe Riot lọ́wọ́ ni ẹni òní ló ti ṣe nǹkan kan fún eléyìí tí ó ṣe àkóbá fún ara àbí fún ẹ̀mí irú onítọ̀hún, ó túmọ̀ sí wípé ẹ̀yin àti èmi a gbọ́dọ̀ bá wọn fa Riot ní àdúgbò wa, nítorí pé bí Riot bá ṣẹlẹ̀, ẹnikẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá bọ́ látara wípé wọ́n ń fa Riot lọ́wọ́, kò sí nǹkan kan tí òfin ó ṣe fún ẹni tó bá ṣe àkóbá fún irú ẹni báyìí. Òfin yìí náà jẹ́ nǹkan tí a lè rí kà nínú àwọn ìwé òfin bíi Criminal Code Act eléyìí tí à ń lò ní southern part of Nigeria àti Penal Code Act eléyìí tí à ń lò ní northern part of Nigeria. Lẹ́ẹ̀kan sí, Abdullahi Adebayo ọmọ Abdulrauf ni orúkọ tèmi ń jẹ́. Títí di ìgbà míì tí èmi àti yín tí a máa pàdé ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní àyín tí a sì máa kọ́ nípa àwọn òfin Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Ẹ jẹ́ ká máa rí wípé à ń lo òfin o, lógo Ọlọ́run, àtẹ̀yin àtèmi a ní lùgbàdì òfin.